kú àtòrọ̀ ẹ kú wẹ́líwẹ́lí òjò yìí ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ lẹ̀ ń wò láti iléeṣẹ́ Nta Ijebu Ode Jídé Moronfolú lóníròyìn ẹ gbọ́ ìròyìn náà. Ìjọba àpapọ̀ ti pe àpéjọpọ̀ fún ìjíròrò láti kó àwọn ènìyàn jọ fún ìgbógunti lílo ìtànkálẹ̀ oògùn olóró. Salva Khalil Ibrahim jábọ̀ wípé akọ̀wé ìjọba àpapọ̀ George Akume sọ wípé ìjọba ti fi àyè gba ìtọ́jú àti mímú padàbọ̀sípò jákèjádò orílẹ̀-èdè yìí. Ipò ọ̀tẹlẹ̀múyẹ́ tí ó yanrantí ní ríró ẹ̀ka ààbò aládàáni ní Nàìjíríà jẹ́ àfojúsùn bí àwọn tí ó mọ tìfun tẹ̀dọ̀ olùṣètò ìjọba àti olùmọ̀ọ́ṣẹ́ kórajọpọ̀ ní Àbújá fún ìpàdé àpapọ̀ lórí ààbò ọlọ́jọ́ kan. Mínísítà fún ààbò lábẹ́lé Bello Muhammed Matawalle nínú ọ̀rọ̀ rẹ̀ rọ àwọn iléeṣẹ́ ààbò aládàáni láti tẹ́wọ́ gba ọgbọ́n àtinúdá ọ̀tẹlẹ̀múyẹ́ tí ẹ̀rọ ìgbàlódé ṣe agbátẹrù fún láti ṣe ìgbọ̀wọ́ fún akitiyan ààbò gbogbogbò. Ìdánimọ̀ òfin tuntun Nàìjíríà ní ìrètí wà wípé yóò túbọ̀ ró ní ọ̀nà tí wọ́n fi dá àwọn ọmọ orílẹ̀-èdè yìí mọ̀, yóò tún mú ìgbẹ́kẹ̀lé bá àwọn olùdókòwò fi ẹsẹ̀ múlẹ̀ láti jẹ́ kí ó rọrùn láti dámọ̀ àti láti ní ìgbẹ́kẹ̀lé jákèjádò ilé-iṣẹ́ ìjọba. Eléyìí jẹ́ ọ̀kan pàtàkì nínú ọ̀rọ̀ gẹ́gẹ́ bí àjọ National Identity Management Commission ṣe ń tẹ̀síwájú àwọn ìpàdé ìmúṣẹ pẹ̀lú àjọ Bureau of Public Procurement and the Nigerian Revenue Service, ilé-iṣẹ́ fún ìrírà-òǹrà àti ìpèsè ti ìjọba àti ilé-iṣẹ́ ìjọba tí ó ń gba owó orí ní orílẹ̀-èdè yìí. Ilé-iṣẹ́ NNPC ti buwọ́lu ìbáṣepọ̀ gbòógì pẹ̀lú ilé-iṣẹ́ gáàsì 6 níbi ìpàdé ọ̀sẹ̀ ohun ìmúṣagbára ní ìlú Àbújá lára akitiyan ìgbélárugẹ ìdàgbàsókè àwọn ilé-iṣẹ́ àti ìtẹ̀síwájú ètò ohun ìmúṣagbára ní Nàìjíríà. Wíwakùsà ní ọ̀nà tí kò bá òfin mu jẹ́ ìpèníjà ńláńlá fún ààbò àti agbègbè ní àwọn ìlú jákèjádò ìpínlẹ̀ Ọ̀ṣun tí ó já sí mímẹ́hẹ agbègbè àti bí ìjọba ṣe ń pàdánù owó àti dídàgbàsókè ìkọmilóminú mímẹ́hẹ ààbò. Lákọ̀tún akitiyan àti dẹ́kun àti láti fọ̀nùmọ́ ẹ̀ka ìwakùsà àwọn ikọ̀ pàtàkì tí ó dẹ́kun ìwà ọ̀daràn náà láti ilé-iṣẹ́ Federal Ministry of Solid Minerals Development ti ya lu gbogbo kọ̀rọ̀kọ́ndú ibi tí wọ́n ti ń wakùsà náà lọ́nà tí kò bá òfin mu ní ìpínlẹ̀ náà. Ilé ìfowópamọ́ báńkì àpapọ̀ Central Bank of Nigeria ti tẹpẹlẹ mọ́ wípé ọgọ́rùn-ún náírà títẹ́lẹ̀ àti titun sì jẹ́ èyí tí òfin fọwọ́ sí láti máa ná fún kátàkárà káàkiri orílẹ̀-èdè yìí. Báńkì àpapọ̀ náà ṣàlàyé wípé ọgọ́rùn-ún náírà tuntun tí wọ́n fi sàmì ayẹyẹ ọgọ́rùn-ún ọdún Nàìjíríà kò rọ́pò ọgọ́rùn-ún náírà tí wọ́n ti ná tẹ́lẹ̀. Yíyànnàyàn eléyìí wáyé látàrí awuyewuye wípé àwọn ènìyàn kan àti oníṣòwò ń kọ ọgọ́rùn-ún náírà tẹ́lẹ̀. CBN wá ń kìlọ̀ wípé kíkọ ọgọ́rùn-ún náírà jẹ́ èyí tí ó tàpá sófin tí ó sì lè bá ìjìyà wá tí wọ́n sì tún rọ àwọn ará ìlú láti tẹ̀síwájú láti máa gbà àti láti máa lò gẹ́gẹ́ bí báńkì ṣe ti jáde. Ẹ̀yin ará ìwọ̀nba ìròyìn tá a ní fún yín láṣẹlẹ̀ ẹnu erégbó dọ́là wúrà bí kó tó dìgbà náà ká sùn rẹ o ó dàárọ̀.